Joining me. Alhamdulillah, Rabbil Alamin. Moki everybody. Thank you for always watching me. May Allah bless you all. Video tí mo push lánàá. Fún ẹ̀yin tẹ́ bá rí notification tẹ́ rí video, wọ́n ti bring it down. Wọ́n report ẹ̀, wọ́n dẹ̀ ti bring it down. Video yẹn kí ló sọ nípa? Ó sọ nípa officer. Ó pera ẹ̀ ní police tó ń bára rẹ̀ fà á. Ṣó fẹ́ dànù mọ́tò ni? Ṣé àti dá rẹ̀ ó fẹ́ fi ṣe nǹkan ni àbí báwo? Irú ìwà pálapàla yìí a fẹ́ ní àwùjọ wa mọ́. Nítorí pé kí ni? Irú àwọn ọkùnrin báyìí mo tọ́ka sí pé tí wọ́n bá rí obìnrin nínú mọ́tò alẹ́, wọ́n lè tọ́ obìnrin yẹn ní fùrọ̀. Worst still gan, irú àwọn mọ̀mọ́ tó máa ń lọ ìgbèríko tó ti rẹ̀ wọ́n tí wọ́n sùn kalẹ̀ jàgbàlá nínú mọ́tò yẹn. Irú ọkùnrin báyìí lè gùn wọn kó bá wọn sùn. So fún ìdí èyí a fẹ́ irú ìwà báyìí mọ́. Mo dẹ̀ tọ́ka sí pé kí irú ọkùnrin yẹn take care ara rẹ̀. For a whole police officer bó ṣe para rẹ̀ yẹn, kó dẹ̀ mọ fọwọ́ ara, kó mọ fà nínú mọ́tò. Kó mọ fà nínú mọ́tò ní public. Wọ́n tún wá sọ fún, wọ́n tún wá claim big man. Irú ìwà yìí ò dá. Irú officer yẹn gan, ó yẹ kí wọ́n remind ẹ̀ nínú ilé fún 2 weeks. Pé ìwọ suspension fún 2 weeks. Because for not accepting pé nǹkan tó ń ṣe láwùjọ ó wrong. That is that. Ìwọ tó bá find ara rẹ nínú behavior yìí, please try and learn and stop. You need therapy. It is not easy, but you need therapy. Kí yẹn wà nínú mọ́tò, kóbìnrin mọ̀ sùn, kí ọkùnrin kan tó ti bàjẹ́, kó fẹ́ mọ fọwọ́ jẹ obìnrin lára. It's not fair. Torí nǹkan tá tọ́ka sí nìyẹn. Wọ́n dẹ̀ report, wọ́n gbé fídíò yẹn kúrò. Kò sí problem. Just do the needful. Ẹ wà responsible níta. Okay, ẹ̀yin tèmi.